wọ́n pè ẹ́ kí wọ́n sọ fún yìí bọ́mọ ìyá mi ń ṣe nǹkan bí ìwà fún invitation mi ní débẹ̀ wọ́n mọ̀ wá mi o bọ́ọ̀rẹ̀ mi ń ṣe nǹkan kó máa sọ fún òun fẹ́ ṣe nǹkan bàbá torí tí nǹkan bá ṣẹlẹ̀ ń bẹ̀ nǹkan tó bá sọ pé invitation tó fi pè mí dà kí ló fẹ́ sọ tó bá sọ pé ṣé wọ́n pè mí kí ló fẹ́ sọ so nǹkan tó ń ṣẹlẹ̀ ni ó ṣẹlẹ̀ láyé Awólọ́wọ̀ nígbà tó ṣe 70 birthday táwọn olórí gbogbo tó ń kó símẹ́ǹtì lọ pé àwọn arówó wà lọ́wọ́ Awólọ́wọ̀ tó ń lọ lùlù wọn ṣe gbogbo Awólọ́wọ̀ dá sí wọn Olúwọlé ló lọ fún lólẹ̀ sí náwó fún wọn Awólọ́wọ̀ wá pè pé iṣẹ́ wo làwọn èyí ń ṣe iṣẹ́ wọn náà ń ṣe tó ń kówó fún wọn àwọn ọ̀lẹ wọ̀nyí kí iṣẹ́ wọn náà ń ṣe. ọ̀lẹ lolórin ni. níbi kọ́bọ̀ Awólọ́wọ̀ fún wọn lọ ìgbà tó tún máa ṣe bá dé wọn ò débẹ̀ mọ́ kò pé wọ́n tí wọ́n invite wọn ni wọn náà fẹ́ yẹ bàbá sí bóyá máa rówó bóyá máa gbowó láwùláwù tó ti ẹ́ sì ibi tó wọ́n bá pè é sí ó wà lára olórin náà o tó bá rí olórin báyìí ìgbà tí Fáṣẹ̀wà máa sìn yá ẹ̀ àmì ẹ̀ tó ń pè tí ó pè tó bá ti ń kó olówó báyìí gbogbo wọn lọ kó símẹ́ǹtì lọ. so àwọn wàásù àìní náà máa ń ga ní. wọ́n ṣe bẹ́ẹ̀ láti lẹ̀ wá tí kò ṣe bẹ́ẹ̀ kó tó di olórin yìí òun tí òun ò ṣe bẹ́ẹ̀ òun ò lè sọ pé òun ò lè búra pé òun ò ṣe bẹ́ẹ̀ kó tó di olórin gbogbo àwọn olórin tó bá wà pé òun kò lè sọ pé òun ò ṣe bẹ́ẹ̀ kóun lè rówó gbà kóun tó gòkè. tó wá pàṣọ yẹn náà. bẹ́ẹ̀ gbogbo wọn lè sọ pé òun lè ṣe bẹ́ẹ̀ kò sí wọn tó lè sọ pé kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ báwọn ò ní lọ kó instrument lọ bá olówó káwọn olówó gbà bẹ́ẹ̀. gbogbo àwọn òbí wọ̀nyí sàn níwọ̀n gbogbo wọn ló ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n àbá nínú ọ̀rọ̀ yẹn náà àbí nínú ìrìn àjò yẹn náà àwọn àfa kan ṣépè mùsùlùmí dẹ̀ ní ẹni tẹ́ni tó. ẹ ní sùúrù ṣé kó ṣépè lé ṣá. ẹ ní sùúrù ọba máa ṣépè ṣé ó pè wọ́n ni ó kéré nígbà tó ń ṣépè tí bí 8 million náà pa ń bẹ̀ kò yẹ kó ń ṣépè. sọ́kàtà bẹ́ẹ̀ ni. 8 million náà pa ń bẹ̀. ok ni wọ́n sọ pé wọ́n pa ń bẹ̀. bẹ́ẹ̀ tọ́ dá owó yẹn padà nígbà tó fẹ́ máa ṣépè ẹ̀ ń mú owó ẹ̀ kéèpé tó lè mú kò ṣépè tó máa ṣe tó máa mú gbogbo owó tẹ́ gbà ń bẹ̀ yẹn ẹ̀ dá padà ẹ̀ ṣẹ̀ wá máa ṣépè fún ẹ̀ gbowó ẹ̀ ti fi jẹun ẹ̀ tíyàwó ẹ̀ ti fi dáná tó ti ro kà fún wọ́n ti lo tọ́kì èpè olówó fẹ́ jà ogun ní ìṣìyàn mú èpè kì í ṣìyàn mú. ìṣìyàn jà. ṣé wọn ṣe fowó yẹn sílẹ̀. kọ́ mọ́ gbowó. kọ́ má gbowó. ọ̀làbọ̀tẹ́ sọ pé wọ́n ga àwọn èèyàn bí Wàsíù ti ń ṣe nǹkan míì wọ́n tún lọ́bẹ̀ torí owó ẹ̀. 40 days náà fẹ́ẹ́ dé. wọ́n tún wọ́n lọ́bẹ̀ wọ́n wọ́ọ̀lì torí owó yẹn wọ́n gbà kọ́ má disgrace wọn àfa. wọ́n bá gbowó tó báyìí àwọn àfa àti ọmọ wọ́n máa tún satíyà síra wọn pé ìkánjú kan lọ wọ́n tún bára wọn jà ṣé bẹ́ẹ̀ lànà bí ń ṣe bẹ́ẹ̀ lànàbí ànábì tó gbélé ọlọ́wọ́ jà sówó ìkan ṣẹlẹ̀ tí Ọlọ́run dáre nígbà yí Ọlọ́run dáre ládùúgbò yìí ẹnìkan ọkọ ẹ̀ kú ọmọ kékeré ni wọ́n lọ ṣe gbogbo wọn ṣàrọ̀ àwọn akó wọn wá ní wọ́n pín owó fún Ọlọ́run dáre ó lálé wọn olówó tó yẹ ọmọ ẹ̀ lè ṣe fún ọmọ kékeré owó tó yẹ tẹ́ ẹ gbà tó yẹ kẹ́ fún ọmọ ẹ̀ kékeré yẹn ẹ̀ tún dẹ́ fún un lówó ó lé wọn dànù ní gbogbo burúkú ní bẹ́ẹ̀ yẹn àfa àjàtìjàtì tó ti ẹ̀ wọ́n ti sọ iṣẹ́ àfa àti iṣẹ́ wòlíì àti pásítọ̀ wọ́n ti sọ di iṣẹ́ jẹun Tọ́pẹ́ Àlàbí ti sọ òun náà sọ iṣẹ́ olúwa dìbàlẹ̀ egúngún àtẹ̀tọ́ náà ń pè àtẹ̀tọ́ náà ń pè kí wọ́n sọ fún yìí torí àtijẹ yìí àti mú yìí àti ná. tọ́lọ́ bá pè ẹ́ kò ní ìdíkó ojú oníbàárà èmi ò ń bára mo dẹ̀ sọ fún yàn dín bá ṣe lọ́wọ́ tó kò sẹ́ni tó promote mi gbogbo àwọn Adébóyè wọn promote wọn ni àwọn kan ló gbé wọn dìde àwọn wíńnà àwọn kan ló gbé wọn dìde àwọn Tamita àwọn Délé àwọn kan ló gbé wọn dìde àwọn ló gbé wọn dìde àwọn bẹ́ẹ̀ Tíbetán àwọn ló gbìdì ló ralẹ̀ fún gbogbo wọn bẹ́ẹ̀ èmi mo lọ́lọ́run sọ pé wọ́n gba nǹkan mo dẹ̀ dìde kò sáyẹn tó lè proud lẹ́nu lẹ́pọ̀ òun lòún gbé mi dìde tàbí òun lòún ra mọ́tò fún mi tàbí òun lòún ra lẹ orí òkè fún mi àwa náà tún gbé àwọn èèyàn dìde ni àtún support èèyàn. bàbá ẹ bá ṣe fún yàn tí tọ́lọ́ ń gbà á tó bá ní àbábá ọ kékeré fẹ́ kí ká fi dùn inú yẹn ń kọ́. ó ti ṣẹlẹ̀ rí àwọn mi amúwa náà ní kí n má gbà lọ́wọ́ wọn ó pọ̀ bẹ́ẹ̀. òmí wà tọ́lọ́ ó sì wà bẹ́ẹ̀ àwọn wà. ìkan mo ṣiṣẹ́ fún gbà kan lọ́ra new 505 wa. fún yín. bẹ́ẹ̀ ni. ẹ sì gbà. Ọlọ́run ní kí n má gbà ẹni tó tẹ̀lé mi tó ń bá mi lọ ọmọ mi ó bẹ̀ sí fẹ́ ọ̀sẹ̀ tẹ̀lé báyìí pé kí n gbà kí n fóun. mi ìgbà náà ní kí n má gbà
àìmọye orí ẹ̀ tó ti kọjá lọ. ọ̀ṣẹ́ ẹni mọ́tò ń gbà yẹn ṣá o. Mi ní mọ́tò yàrá kan mo dẹ̀ ń lò ń gbà yẹn. ẹ ti bá 5. nígbà tó lọ́run sọ fún mi jẹ́ ìsọ̀rọ̀ kan fún ẹníṣẹ́ Ọlọ́run. dábàá wo àwọn bàbá kérú ẹ̀yà àtijọ́ tẹ́bàrà àwọn BCS ẹ̀yà àtijọ́ àwọn bàbá wọn yẹn wọ́n máa ń darúgbó wọn máa ń wọ bí 120 wọn ò ní dúkìá rẹpẹtẹ torí wọn ń kọ́rọ̀ ọjọ́ ìrún wọn máa funfun wọn máa darúgbó ni wọ́n tẹ̀lé ìsọ́ṣàn Ọlọ́run nísìnyí wọn tẹ̀lé ìsọ́ṣàn Ọlọ́run tara wọn ni bọ́ọ̀ bá ṣe ìyàwó ọlọ́mọ máa tì wọ́n báyọ̀ ó yẹ káwọn tó máa gun jíìpù kí wọ́n sọ fún mi àwọn ọmọ kan wá bá mi gbà kan wọn láwọn fẹ́ kọ́ṣẹ́ yìí wọn náà fẹ́ mo dẹ́ẹ̀ lè kọ́ṣẹ́ wọn náà fẹ́ kọ́ṣẹ́ wò bẹ́ẹ̀ nígbà kan fẹ́ mo dẹ́ẹ̀ lè kọ́kàn wọn ló ti àwọn akọ ẹni sùn wọn bẹ̀ sí ń dé nígbà tó dọjọ́ ẹ̀ báyìí àrùn jẹjẹ kò sí nǹkankan ní ẹnìkan ó wá láti Kaduna náà wá kéré pé a máa rówó lọ́wọ́ eléyìí o pé mọ́tò ló páàkì o kí n sọ pé àjẹ tí kò fún ẹ mo wá ní kò ní mí ìdáwọn lóhùn wọn ní tí wọ́n ti sọ pé àjẹ kò fún ẹ wọ́n lẹ́rù máa bà lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa kó sílẹ̀ ní ìsẹ́kẹ̀kẹ̀ so mo wá ṣọ̀nà fún exactly nǹkan tó sọ fún Kaduna tẹ́lẹ̀ ni mo sọ fún kódà àwọn lọ́gbọ́n kò fi tọrọ àánú sílẹ̀ wọ́n ti ṣe báyìí wọ́n ní ṣé káwọn lọ sọ́jà káwọn lọ ságégi lọ ra nǹkan wá mo ní wọ́n ní tó bá jẹ́ àwọn olólẹ́bùn yìí wọ́n láàrin oṣù mẹ́fà mọ́tò àwọn àtò báyìí ni nígbà tó lọ́wọ́ máa ṣe wà bí 7 lẹ́nìkan wá adẹ̀ ṣọ́nà fún bọ́dẹ̀ ṣe ṣọ́nà fún tán ó lọ ó fún àwọn ọmọ yẹn ní 20,000 ó fún mi ní 30,000 àyè tí mo sọ 1996 lọ́dún náà lọ́hùn wọ́n á ní kẹ́ nǹkan tó lọ́hùn ṣe àbèrè lọ́wọ́ ẹ̀ mo ní tí wọ́n ságbẹ̀yìn ni o pé àwọn bàbá around the state yẹ ìwà kò lówó so tẹ̀lé nǹkan tó lọ́run bá sọ fún ẹ òun ni o jẹ́ kẹ́rù bà mí tí mo mọ̀ kọ́ lọ́run ló sọ fún mi kì í ṣe mo gbódìṣà kan tàbí ó ní èpè kan tàbí ó ní nǹkan tó farabalẹ̀ lé Ọlọ́run kì í ràn lẹ́ iṣẹ́ bó ṣe rí nìyẹn but honest pẹ̀lú iṣẹ́ Ọlọ́run dẹ́ máa gbọ́ ìtọ́sọ́nà ẹ̀ bó ṣe rí nìyẹn. ẹ ṣeun bàbá máa rí bàbá ó dàbọ̀.